rádaràda lẹ́nu ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Wọ́n ní àwọn elebo ìwé ìfẹ́ gbà pé tí wọ́n bá ti ní jẹ̀bi báyìí wọ́n gbà pa àwọn jẹ̀bi. Kí ló ṣẹlẹ̀ ni pé arákùnrin tó sọ̀rọ̀ ní iléeṣẹ́ rédíò Mr. Yinka ayefele pé àwọn pé òòṣà ni wọ́n pa èèyàn bọ òòṣà. Àwọn elebo wa yarí pé kì í ṣe ó ṣẹ̀ṣẹ̀ o, Musibawu ló kọ rẹ o. Bọ̀dà fọ́tò ìbá blasis ló kọ ẹ̀ ẹni ọyọ dọ́kúmẹ̀ntì skul ẹ̀ bọ́ta tí ọba sá blasis lórí ọkọ rẹ̀. Ó sì jẹ́ pé tẹ́lẹ̀bọ bá ti dáràn ẹlẹ́bọ tí wọ́n sọ ló kọ mùsùlùmí tó bá ti dáràn ẹ yọ ó kọ ẹbọ rẹ̀ bíi fásikínì kan ogun sikínì kan yọ sẹ́gbẹ́ kan ó kọ mùsùlùmí ẹ̀ lẹ́wà gbé òkè. Ọ̀gbẹ́ni Saheed ti ń tọ́sẹ̀ ní mòwe Saheed ọlọ́sẹ̀ díjítà ìbò ń ṣèṣe lónà pera rẹ̀ ibi Saheed ní ń jẹ́ kì í ṣẹjọ́ yín àwọn bàbá wa láyé àtijọ́ tó yẹ pé láti fi kó yín mọ́ra kẹ́ ẹ lè bá gbẹ̀sìn wọ́n wà bá yín sọ ọkọ ọmọ yín wọ́n sọ lóko mùsùlùmí bí wọ́n bá ti wá sọmọ lóko tán wọn ò ní kó wọn kúrò lọ́dọ̀ yín láti fi Islam rẹ̀ wọ́n ó tún fi hàn lẹ́nu ẹbọ lọ́dọ̀ yín náà inú ẹbọ náà wà dàgbà sí ẹ̀ sì máa pè hàn lóko mùsùlùmí àwọn ẹni hàn jẹ̀bi àti pé hàn jẹ̀bi gbìyànjú ẹ̀sìn làwọn ṣe torí ìdí èyí ó lè jẹ́ Musibawu kò nítumọ̀ ẹlẹ́bọ is ẹlẹ́bọ apààyàn bọ̀rìṣà ó dàbọ̀.